Hi everyone, welcome to my channel. If you are new to me, kindly click on the red subscribe button down below to subscribe to my channel free of charge so that you don't miss anything on this channel. Kí kọ́nà bá kọ́nà kí yẹn kó gbogbo mi ọba ti já ewé ìṣòlùfẹ̀ ọba ti já àwọn ọmọ wù ọba yẹn àkó papọ̀ àmú odidi àtayé ti ọkọ̀ àtayé kan àyọ́ àmúṣe káwá ewé èyí ọmọ làpálàpá ọ̀dọ́ orílẹ̀ ni ọba ti já àkọ́ mẹ́ta kà ń pẹ̀lú rẹ nínú ká gún ọba ti gún àṣemọ́ àmọ́ àpòmọ́ṣẹ́ ìṣẹ́ dídú ẹ̀sọ́ gbú kọ̀yókù tí ọ náà ó bá ti wẹ̀ àwí tẹ́lẹ̀ ilé. Báwo ti rí ẹ̀ ní. Anu ilẹ̀ ọgbọ́ bá tètè ọmọ ìlú ọgbọ́ ó bá ti lú ọjú kó bìrì náà lẹ̀ àmúná alẹ̀ kọ̀ọ̀kan lọ́ba àlàáfíà kọ́lá ilé àlàáfíà inú ọ̀kẹ́ àtẹ̀júmọ́ ìyá ọ̀kẹ́ inú ọ̀sá alọ́sọ́kọ gébọ̀ ọ̀sá náà èyí ò jí igbagú kágbájọ alùpùpù bíjọ ó dúpẹ́ ẹlẹ́dàá rẹ bàbá ó dúpẹ́ ìwọ̀n ẹnu rẹ ó dúpẹ́ ẹsẹ̀ rẹ méjèèjì ó bí kí ṣeun ó ṣe àsán lákẹ́ ṣé àfọ́fà bàbá rẹ ọ̀nàmìlẹ̀ ṣé àfọ́fà rẹ rẹ ṣé àfọ́fà ṣé àmúṣe ṣé o ṣe ọmọ láyé rẹ òjìdénú òjì náà igbagú kágbájú alùpùpù bíjọ oníkọ́mọ òkùdélé ọ̀nà ìdálẹ̀ òléfé bóòlù kọ̀ ọ̀nà òkèrègbè káwọn àkàgbà ayé rẹ o káwọn àkàbàbà àgbà káyọ ní ṣé ayọ ní kábáríkà wà yọ òkúta kámẹ́nu wúre ṣùrù kóbi wà ókú yọ wà yọ wà bá ọ ṣeun lẹ ṣé o gbọ́ wà bá ọ ṣeun lẹ ọmọ àwọn ilé bóyá àwọn ilẹ̀ ti kù èmi ò ti ṣe fún yàn kó báyìí ti kù àṣedíẹ̀ kò owó yàtọ̀ ti rẹ̀ wà yọ ó bá ṣe tọ̀dúgbà ẹ̀jẹ̀gù ọba bá ṣeun lẹ̀ tí bàbá yà ní àlàáfíà káyọ tó bá wọ́n ti nà pèlè wà àbáríkà o ẹ̀jẹ̀gù náà lá ọlọ́run pé o ẹ̀jẹ̀gù àmì ẹ̀yìn rẹ̀ ti kọ́ tó bá ọkọ̀ náà akọlẹ̀ akọ̀nù mo wà yọ sí problem.